A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìlú Benue, ìpínlẹ̀ Makurdi tí ó wà ní ojúlé kìíní òpópónà Ochago Lawanni GRA tuntun ni àwọn jàǹdùkú ṣe ìkọlù sí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Sínátọ̀ Gabriel Suswan Bede Bartolome ni ó ṣàlàyé wípé àwọn jàǹdùkú yìí ya dé pẹ̀lú ọkọ̀ mẹ́ta já ẹnu ọ̀nà àbáwọlé tí wọ́n sì fi tipátipá wọ inú ọ́fíìsì. Bede ní wọ́n tú gbogbo inú ọ́fíìsì wọ́n sì kó àwọn ìwé àkọọ́lẹ̀ dọ́kúmẹ́ǹtì àti àga wọ inú ọkọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 10 òwúrọ̀. Àkàálẹ̀ fídíò CCTV kámẹ́rà mú ojú àwọn jàǹdùkú wọ̀nyí pẹ̀lú àwọn mẹ́ta mìíràn tí wọ́n ṣe ìdánimọ̀ wọn. Wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Benue ni a gbọ́ wípé wọ́n ní ilé-iṣẹ́ méjì sẹkítẹ́ríátì ní Makurdi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo NNPCL Mallam Kimele Kyari ti sọ̀rọ̀ lónìí lórí ikú ọmọbìnrin rẹ̀ Fatima. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní ọ̀gá NNPC ti kọ wípé àkókò tí Fatima dá ni ó fi ilé ayé sílẹ̀, kí Allah fún àwọn ní oore-ọ̀fẹ́ àti pàdé ní Jannah. Bákan náà ni ó fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún àánú rẹ̀, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kò mọ̀ wípé ọmọ òun ní í ṣe pẹ̀lú irúfẹ́ àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ láwùjọ títí di ìgbà tí ó fi di olóògbé. Ó ní pẹ̀lú ìpèníjà ara tí Fatima ní, síbẹ̀ ó tan ọkàn ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà àrà ọ̀tọ̀ pẹ̀lú òun bàbá rẹ̀ pẹ̀lú. Ju gbogbo rẹ̀ lọ, ikú rẹ̀ mú ọ̀pọ̀ èèyàn parapọ̀ láti ṣe àfihàn ìfẹ́ tí a ní sí ara wa láwùjọ láì wo ti èdè tàbí ẹ̀yà. Bí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn adarí, ẹbí, ọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀, olùkọ́ pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí kò lè dárúkọ tán tí wọ́n darapọ̀ mọ́ ẹbí láti gbàdúrà fún ìgbàlà ọkàn rẹ̀ àti ìbánikẹ́dùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn òmùwẹ̀ àti àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣì ń làkàkà àti ṣe àwárí èrò ọkọ̀ méjì yòókù nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ọjọ́ Ajé ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2024 ní ìlú Ìmọ̀rè, ìjọba ìbílẹ̀ Àmúwò-Ọ̀dọ̀fin, ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ ojú omi tí wọ́n kọ Only God 13 sí lára ni ó ń rin ìrìn-àjò bọ̀ láti èbúté èrò sí Badagry pẹ̀lú èrò 15 ni ó fi orí sọ ọkọ̀ ojú omi onígi tí ó kó èrò 10 láti Alákìjà sí Ìmọ̀rè. Alámòjútó fún Lagos State Waterways Authority Olúwadámilọ́lá Emmanuel sọ nínú àtẹ̀jáde òní wípé gbogbo èrò 15 tí ó wà nínú ọkọ̀ Only God 13 ni wọ́n dóòlà. 5 nínú èrò ọkọ̀ onígi ni wọ́n fi ara pa. Ọjọ́rú ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Benjamin Hundeyin ṣe àfihàn wípé àwọn alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wá gbogbo inú omi, wọ́n sì rí òkú 3 fàyọ, ṣùgbọ́n títí di ẹ̀yìn ọ̀sẹ̀ kan wọn kò tíì ṣe àwárí àwọn 2 yòókù pẹ̀lú gbogbo akitiyan wọn. Emmanuel ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú dẹ́rẹ́bà ọkọ̀ Only God 13 bí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó ya kúrò ní ìlà rẹ̀ lọ kọlu ọkọ̀ onígi. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ tí ó ní ọkọ̀ yìí wípé wọn kò tẹ̀lé ìlànà òfin ìrìnnà omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ti tètè ń béèrè kí ìjọba orílẹ̀-èdè Libya tọrọ àforíjì lọ́wọ́ Nàìjíríà lórí ìwà àìnítara ọmọlàkejì tí wọ́n hù sí ikọ̀ Super Eagles bí wọ́n ti dé fún ìdíje 2025 African Cup of Nations qualifier. Ìròyìn jábọ̀ wípé ikọ̀ Super Eagles pẹ̀lú àwọn òṣìṣẹ́ NFF àti amójú ẹ̀rọ ni wọn kò ríbi dé ibi wọ́n ń lọ ní ọjọ́ Àìkú bí wọ́n ṣe darí ọkọ̀ òfurufú wọn gba pápákọ̀ mìíràn tí ó kéré tí wọ́n sì wà wọ́n kalẹ̀ fún wákàtí 14. Ilé ìgbìmọ̀ bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìwà tinilójú láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ àti aláṣẹ ilẹ̀ Libya. Wọ́n ní wọ́n ṣe àfihàn àìbìkítà àti àìbọ̀wọ̀ fún àwọn ará ilẹ̀ òkèèrè. Bí ilé ìgbìmọ̀ àpá
òkè ṣépè fún ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bákan náà ni wọ́n ké sí àwọn aláṣẹ, aṣojú tàbí ẹni ọ̀rọ̀ kàn kí wọ́n jáde wá tọrọ àforíjì fún ohun tí wọ́n ṣe sí ikọ̀ agbábọ́ọ̀lù ilé wa. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ alága ìgbìmọ̀ eré ìdárayá fún bí ó ti gbé ọ̀rọ̀ yìí wá sí ilé ìgbìmọ̀. Èyí ṣe àfihàn wípé ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ Apínnáká Transmission Company of Nigeria (TCN) ti sọ wípé àtúnṣe National Grid tí ó dẹnu kọlẹ̀ ti dé ìpele 90 nínú ọgọ́rùn-ún 90% ní gbogbo ẹ̀ka rẹ̀ káàkiri orílẹ̀-èdè. Agbẹnusọ TCN Ndidi Mba ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Ó ní ọ̀pọ̀ àtúnṣe rẹ̀ ni ó ti parí ní ẹ̀ka ti Abuja àti káàkiri ẹ̀ka yòókù. Ọjọ́ Ajé ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 2024 ní déédéé agogo 7:12 ìrọ̀lẹ́ ní National Grid kojú ìṣòro tí ó sọ orílẹ̀-èdè sínú òkùnkùn bírímùbírímù. Bí ó tilẹ̀ jẹ́ wípé lójú ẹsẹ̀ ni ìgbésẹ̀ túntúnṣe rẹ̀ ti bẹ̀rẹ̀, ìròyìn jẹ jáde lónìí wípé iná ti tàn ní àwọn apá ibìkan ní ìlú Àbújá, ṣùgbọ́n ọ̀pọ̀ ni kò tíì rí iná. Wọ́n ní ìwádìí lórí ohun tí ó ṣe okùnfà yóò bẹ̀rẹ̀ ní kété tí wọ́n bá ti parí àtúnṣe rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ ayélujára Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man kí ó yọ gbogbo ọ̀rọ̀ ìtàbùkù àti fídíò tí ó ṣe tako ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà-mòfin Fẹ́mi Fálànà àti ọmọkùnrin rẹ̀ Fọlárìn aka Falz. Adájọ́ M.O. Dáúdù ni ó gbé ẹjọ́ ọ̀hún kalẹ̀ lánàá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní àfihàn tí Very Dark Man ṣe lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ní ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2024 tí ó so papọ̀ pẹ̀lú Bobrisky, Falz àti bàbá rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìtàbùkù tí ó ní ipa lára ipò wọn láwùjọ. Gẹ́gẹ́ bí Dáúdù ṣe ṣàlàyé, ó ní olùṣẹ̀sùn tí í ṣe Falz àti Fálànà ṣe ẹ̀sùn wípé Very Dark Man mọ̀ wípé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí Bobrisky sọ, síbẹ̀ ó tẹ̀síwájú àti ṣe àfihàn rẹ̀ láti fi tàbùkù wọn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Very Dark Man àti àwọn ibòmíràn tí wọ́n fọnrere rẹ̀ dé. Níwọ̀nba ìgbà tí àkàálẹ̀ ohun ṣì wà lórí ẹ̀rọ ayélujára ni ìtàbùkù ń bá ipò wọn láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ alámòjútó eré bọ́ọ̀lù láfíríkà Confederation of African Football (CAF) ti yọ ẹsẹ̀ kejì Group D níbi ìdíje 2025 African Cup of Nations qualifier tó ń lọ lọ́wọ́ láàrin Super Eagles ilẹ̀ Nàìjíríà àti Mediterranean Knights ilẹ̀ Libya. Ìdíje yìí ni wọ́n ti kọ́kọ́ fi sí Libya láago 8 lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí ó wáyé ní pápá ìṣeré Godswill Akpabio ní Uyo ní ọjọ́ Ẹtì. Super Eagles ná Mediterranean Knights pẹ̀lú àmì ayò kan bí ó ti kù díẹ̀ kí eré parí, ṣùgbọ́n ìdápadà ẹsẹ̀ return leg ni ó kún fún oríṣiríṣi awuyewuye lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ wọn ròyìn ohun ojú wọn rí fún wákàtí 14 tí wọ́n fi já wọn kulẹ̀ sí pápákọ̀ Libya tí ó mú wọn padà sílé, ṣùgbọ́n CAF ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn tí Libyan Football Federation ṣe ẹ̀sùn ìjákulẹ̀ tí wọ́n sì lérí àti fi ẹsẹ̀ ilé-ẹjọ́ tọ̀ ọ́ tako Nàìjíríà. Lẹ́yìn èyí ni CAF gbé ìdíje mìíràn kalẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun láì ké sí Libya àti Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.